hallelujah. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, a kú ọjọ́ òní, a kú ọjọ́ ìsinmi, ọjọ́ Olúwa. Òní ni ọjọ́ keje oṣù kẹfà ọdún tá wà nínú rẹ̀ yìí. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti rí ọjọ́ méje àkọ́kọ́ nínú oṣù yìí, oṣù tó lágbára ni oṣù tí ó yẹ kó ojoojúmọ́ ọjọ́ kan ìyanu ni, ọjọ́ kan ìyanu ni, ojoojúmọ́ lọ́jọ́ ìyanu òun ni. Nítorí náà mo kí wa káàbọ̀ sínú ìsìn òní gẹ́gẹ́ bí ìṣe wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tó fún wa láti wà láyé, láti wà láàyè rere. Mo fẹ́ ká fi àǹfààní ike sí àwọn èèyàn wa nítòsí lọ́nà jíjìn wípé ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀ báyìí. Ní wákàtí náà ni ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀ báyìí ní kọ́mọ́kọ́mọ́ ni ká jọ́sìn sí Olúwa, ká mọ rírì rẹ̀. Ká jẹ́ kóun náà mọ̀ wípé a wà láyé, a wà láàyè rere, a sì more o, a more ní gbogbo ọ̀nà tó ti gbà ṣe wá lóore, ní gbogbo ọ̀nà tó ti gbà jẹ́ Ọlọ́run fún wa, ní gbogbo ọ̀nà tó ti gbà jẹ́ bàbá fún wa, a more. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká fi ìmọ̀re wa hàn, ká sì kọ́ ẹ̀kọ́ tó fẹ́ ká máa kọ́ lójoojúmọ́ ayé wa lọ́dọ̀ rẹ̀, ká bàa lè dàbí rẹ̀. Bẹ́ẹ̀ ni, ká bàa lè dàbí rẹ̀. Mo fẹ́ ká ké sí gbogbo àwọn ènìyàn lórí ibi gbogbo tó bá wà lágbàáyé lórí afọ́rọ̀ yìí wípé ìsìn ọ̀wọ̀ yóò ṣe kò ṣe tàsé bẹ́ẹ̀ ni kò ṣe tàsé. A mọ̀ wípé orí ọ̀fẹ́ ń bẹ fún ẹnikẹ́ni tí ò bá bá ìsìn láti dàpọ̀ pẹ̀lú ìsìn lẹ́yìn àkókò yìí. Àmọ́ àwa tí a wà lórí afọ́rọ̀ yìí lákòókò yìí, àwa tí a lè dàpọ̀ mọ́ ìsìn lákòókò yìí, ká ké sí gbogbo ènìyàn wípé kí a darapọ̀ mọ́ ìsìn yìí o. Gẹ́gẹ́ bí ìṣe wa, a máa fi ọpẹ́ wọlé, a máa dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn, bàbá dáadáa ni, ọba tí ò jẹ́ ká dòkú, ọba tí ò jẹ́ kí ọ̀tá gbawájú mọ́ wa lọ́wọ́, ọba tí ò jẹ́ kábàámọ̀ ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ láyé lónìí tó ti kábàámọ̀ ayé wọn ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ láyé lónìí tó jẹ́ pé wọn jẹ́ láyé, wọn jára ọ̀run. Ọlọ́run ò ṣe tiwa bẹ́ẹ̀, Ọlọ́run ò já máa sá hílà hílo nínú ayé. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidigidi gan lónìí. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run kó ṣe é. Ọlọ́run amóore ní gbogbo ọ̀nà tó ti dá sí wa, amóore. Gbogbo ohun tá à ń ṣe Ọlọ́run ló jẹ́ di ṣíṣe. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ń fi ìtumọ̀ sí ayé wa, ó ló ń fi adùn sí ayé wa. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tọ́ iyọ̀ tí ò mọ bí iyọ̀ ṣe rí lẹ́nu, kò sẹ́ni tó tọ́ adùn tí ò mọ bí adùn ṣe rí lẹ́nu, kò sí ẹni tó wà lálàáfíà tí ò mọ bí àlàáfíà ṣe rí, kò sì sí ẹni tó wà nínú ìdààmú tí ò mọ bí ìdààmú ṣe rí. Ọlọ́run tí ò jẹ́ orí dààmú, Ọlọ́run tí ò jẹ́ èmi náà orí dààmú. Ọba ọ̀run òun náà ló sọ fún wa nínú ìwé mímọ́ wípé òun yóò dààmú gbogbo àwọn tó bá fẹ́ dààmú wa. Bẹ́ẹ̀ ni, torí pé ó ń dáàbò bò wa ni. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tọkàntọkàn ní gbogbo tó bá lágbàáyé lónìí wípé Olúwa o ṣé, Olúwa o ṣé, ẹ̀mí mímọ́ o ṣé, mẹ́ta lọ́kan o ṣé. Ọlọ́run tó ń ṣètọ́jú ọkọ, tó ń ṣètọ́jú aya, tó ń ṣètọ́jú àwọn ọmọ, tó ń ṣètọ́jú ẹ̀gbọ́n, tó ń ṣètọ́jú àbúrò, tó ń ṣètọ́jú àwọn òbí, tó ń ṣètọ́jú àwọn alábàágbé, tó ń ṣètọ́jú àwọn oníbàárà, àwọn alábàáṣiṣẹ́, abáraka tó bàríkàtà, tó ń ṣètọ́jú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́, àwọn tí ń bá ní gbẹ́rù àyànmọ́, ọba tó ń ṣètọ́jú gbogbo ènìyàn. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Òun gbogbo à ń ké pé o, ọba tó ń bọ́ wa ni, òun náà ló ń fún wa lóúnjẹ lóòjọ́ lójoojúmọ́, òun ló ń fún wa lóúnjẹ o, òun ló ń fún wa ní àǹfààní tá à ń rí lójoojúmọ́ tó ń jẹ́ ká jẹ́ èèyàn, òun ló ń fún wa ní ìrètí ògo nínú rẹ̀ wípé ayé yóò pín sínú ayé. Ayé kan wà tó tún kọjá ayé yìí, ayé yóò pín sínú ayé. Bàrálí bílú àkàtà. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìwọ náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀. O kéré láti dúpẹ́, ìwọ náà ò kéré láti dúpẹ́. Ohun tó sì ṣe fún o kéré, o lè má lówó ju ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ, àmọ́ ohun tó ṣe fún o kéré o. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tọ́lọ́run ò ṣe fún àbẹ́ni tó bá ní tòun ò tó. Ìwọ náà má sọ pé tiẹ̀ ò tó. Gbà mí gbọ́ sà, ohun tó ṣe fún ọ lónìí tó bá lè dúpẹ́ á pọ̀ sí lọ́la. Ohun tó ṣe fún ọ lónìí tó bá lè dúpẹ́ sẹ́ àní á pọ̀ sí lọ́la. Ìwọ mọ̀ọ́rẹ́ náà kó rí bó ṣe fẹ́ ṣe é fún ọ sí. Ìwọ mọ̀ọ́rẹ́ náà fi ọkàn ìmọ̀ọ́rẹ́ rẹ hàn, fi ọkàn ìmọ̀ọ́rẹ́ rẹ hàn. Sọ fún Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé fún àlàáfíà àgọ́ ara mi, ó ṣé wípé ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ó ṣé wípé ó fún mi lálàáfíà, ó ṣé wípé ó wẹ̀ mí mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, ó ṣé wípé ó gbà mí lọ́wọ́ ègbé, ó gbà mí lọ́wọ́ ìparun, ó gbà mí lọ́wọ́ Sátánì, ó gbà mí lọ́wọ́ ogun ayé, ó gbà mí lọ́wọ́ iṣẹ́ ọ̀tá, ó ṣé pé ó gbà mí lọ́wọ́ ogun ìdílé, ó ṣé. Wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ wà lára ẹ̀fọ́. Ọlọ́run ò jẹ́ káwọn kòkòrò ayé yẹn jẹ. Bó bá tiẹ̀ rò pé àwọn ń jẹ nǹkan kan ara wọn náà ń jẹ. Ó yá dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn dáadáa, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa. Ọlọ́run ẹlẹ́dàá wa, Ọlọ́run olùgbèjà wa, olùrànlọ́wọ́ wa,
Ọlọ́run ọba wa bàbá wa o ṣeun Jésù Kristi o ṣeun wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ má dá ara rẹ lágara lónìí la bá sọ nípa ọ̀rọ̀ ọpẹ́ ò ń ṣe ohun tí ènìyàn sọ fún ènìyàn lọ bá mi dúpẹ́ o kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ má sọ fún ènìyàn pé lọ bá mi dúpẹ́ irọ́ ìwọ ni kó o dúpẹ́ ara rẹ bí a bá bá ọ dúpẹ́ kì í ṣe nítorí pé o pè wá nítorí pé àwa náà mọ̀ wípé Ọlọ́run tó ṣe fún ẹ á ṣe fáwa náà nítorí pé àwa mọ̀ wípé nígbà tí a bá bá ẹni tó yọ̀yọ̀ Ọlọ́run á rántí àwa náà bẹ́ẹ̀ ni ohun tí ìwé mọ̀ sọ ni tá a bá bá ẹni tó ń dùnnú ẹni tó ń yayọ̀ tá a bá bá wọn yọ̀ tá a dàpọ̀ sínú ayọ̀ wọn pẹ̀lú ayọ̀ wọn tá a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí a mọ̀ wípé Ọlọ́run gbàgbé àwa náà òun ni àmọ́ ìwọ tó lọ́pẹ́ dúpẹ́ ara rẹ ìwọ tó lọ́pẹ́ dúpẹ́ ara rẹ Ọlọ́run ó dá mi sí lónìí ó jẹ́ ń tójú oorun dójú ikú ó jẹ́ ń tójú oorun dójú àìsàn ó jẹ́ ń tójú oorun di olóògbé Ọlọ́run ó ṣe ẹ mọ́ ṣe bàbá ó ṣe ọmọ ṣe ẹ mọ́ ṣe bàbá ó ṣe ọmọ ṣe ẹ mọ́ ṣe Jésù Kristi Olúwa wa àmín jẹ́ ká mi ẹ̀ kó lárinrin dáadáa jẹ́ ká mi ẹ̀ kó lárinrin dáadáa Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù ó máa sọ fún Ọlọ́run lónìí nípa ọ̀rọ̀ rẹ bẹ̀mí wò àvílíà katabalikẹtẹ lónìí lábẹ́ bó ti wù kórí mi ìfẹ́ gbọ́ àgbọ́ ya mi ìfẹ́ gbọ́ àgbọ́ lásán nípa ọ̀rọ̀ rẹ lórí afọ́rọ́ yìí nínú ìsìn bẹ̀mí wò bàbá bẹ̀mí wò bẹ̀mí má jẹun wà lásán má jẹun wà bákan náà bẹ̀mí wò ayé mi nílò ìfọwọ́tọ́ tuntun àyànmọ́ mi nílò ìfọwọ́tọ́ tuntun ìrìn àjò mi nílò ìfọwọ́tọ́ tuntun ìwọ náà bọ́ Olúwa ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ọlẹ́dàá rẹ ni Ọlọ́run rẹ ni olùgbàlà rẹ ni bá a sọ̀rọ̀ dáadáa tọkàntọkàn jẹ́ kó wọ́n látọkàn ẹ jẹ́ kí ìgbàgbọ́ rẹ kún nínú ohun tó ń sọ fún Ọlọ́run jẹ́ kí ìgbàgbọ́ rẹ kún nínú àdúrà tó ń gbà yẹn Olúwa nípa ọ̀rọ̀ rẹ lónìí tí mo ṣe tán àti gbọ́ lórúkọ Jésù Kristi ó yá bẹ̀mí wò kó yí ìtàn mi padà bẹ̀mí wò kó yí ìtàn mi padà bẹ̀mí wò kó sọ ayé mi dẹ̀rí abílá tàkà jẹ́ kí ẹ̀rí ìyanu ó bẹ́lẹ̀ nínú ayé mi nípa ọ̀rọ̀ rẹ bẹ̀mí wò ṣe mí ní rere ẹ̀mí mímọ́ bẹ̀mí wò nípa ọ̀rọ̀ rẹ lónìí ṣe mí ní rere bẹ̀mí wò nípa ọ̀rọ̀ rẹ lónìí yí ìtàn mi padà yí ayé mi padà ṣe mí ní rere àlàvílíà tábìlì tẹ̀bẹ̀lọ́kọ̀tọ̀ falíkẹ̀tẹ̀bẹ̀lẹ̀kẹ̀tẹ̀ rálẹ́lẹ́kẹ̀túwà làkàtàbàrà Jésù Kristi Olúwa wa àmín mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń bẹ nínú ìsìn lónìí lónìí afọ́rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí lórúkọ Jésù Kristi lábẹ́ bó ti wù kórí Olúwa yóò bẹ̀ ọ́ wò Olúwa yóò bẹ̀ ọ́ wò ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn rẹ lórúkọ Jésù Ọlọ́run bẹ́ẹ̀ dá sí ó yí ìtàn ẹ padà mo ní ó dá sí ó mú ẹ̀rí jáde mo ní ó dá sí ó pa ọ̀tá lẹ́nu mọ́ mo ní ó dá sí ó baṣẹ́ ọ̀tá jẹ́ mo ní ó dá sí ó fún ọ ní ẹ̀rí títún ó fún ẹ ní ẹ̀rí ìyàtọ̀ lábẹ́ bó ti ń kórí nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣetán àti gbọ́ lónìí lórúkọ Jésù Olúwa ṣe wá ní rere bẹ̀ wá wò jẹ́ kí ẹ̀rín kó kún ẹnu wa jẹ́ kí ayọ̀ kó kún ọkàn wa ó ṣe kó ti gbọ́ Jésù lórúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù àmín. Ní àkókò tá a ní lónìí a máa sáré wo ọ̀rọ̀ Ọlọ́run tí a ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa ìbápàdé Ọlọ́run tó ní ayé àti ọ̀run pẹ̀lú wòlíì rẹ̀ tí a ń pè ní Mósè nínú ìwé Ẹ́kísódù orí 3 láti rí ìbápàdé yẹn tó ní pé bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ nítorí kúrò ní ẹsẹ̀ rẹ nítorí ilẹ̀ tí ó wà yẹn ilẹ̀ mímọ́ ni bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ ńgbà tí Olúwa bá Mósè pàdé ohun tó kọ́kọ́ sọ fún nìyẹn ó fún ní ìpèníjà wípé Mósè lóòótọ́ èmi mo pè ọ́ lóòótọ́ èmi mo yàn ọ́ lóòótọ́ èmi mo gbéra mi wá bá ọ àmọ́ o ò lè bá mi lò o ò lè bá mi dàpọ̀ o ò tiẹ̀ lè bá mi láì ní gbólóhùn ní àjọyé papọ̀ àjọsọ papọ̀ bó ṣe wà yẹn o ò lè bá mi ní nǹkan kan ṣe bó ṣe wà yẹn o gbọ́dọ̀ yí padà o gbọ́dọ̀ bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ tó bá fẹ́ gbọ́ ohun tí mò ń sọ tó bá fẹ́ dàpọ̀ mọ́ mi tó bá fẹ́ bá mi lò tó bá fẹ́ bá mi dọ̀rẹ́ tó bá fẹ́ bá mi dàpọ̀ bó ṣe yẹ kó bá mi dàpọ̀ kó lè jèrè bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ lónìí mo fẹ́ fi yé ọ pé kì í ṣe ìpè àtọ̀runwá nìkan ó jẹ́ ìyàn àtọ̀runwá gbogbo àwa tá a pè láti ọ̀run wá náà la yàn láti ọ̀run wá
láti ṣe alábàápín nínú ìwà mímọ́ rẹ̀. Ó yàn wá láti jẹ́ mímọ́. Kò kàn pè wá nìkan, kò kàn rí wa nìkan wípé a máa wúlò. Irọ́, ó yàn wá nítorí pé ó mọ̀ wípé a ní oore ọ̀fẹ́, a ní àǹfààní láti jẹ́ mímọ́ bóun náà ṣe jẹ́ mímọ́. Ó yàn wá nítorí pé ó fi ìfẹ́ rẹ̀ lé wa lórí. Ó yàn wá nítorí pé ohun tó dá mọ́ wa ó ṣe iyebíye sí. Ó yàn wá nítorí ètò tó ní fún wa ó ṣe iyebíye sí. Ó yàn wá nítorí ìpinnu tó ní fún wa ó ṣe iyebíye sí. Ó yàn wá, ó sì pè wá láti ọ̀run wá wípé kí a jẹ́ mímọ́ bí òun náà ti ṣe kiri, bí ó ṣe jẹ́ mímọ́. Wípé ohun àtijọ́ kó kọjá lọ. Wípé sálúbàtà tó wà lẹ́sẹ̀ wa yẹn ká bọ́ kúrò. Irọ́, ká bọ́ kúrò. O ò lè ní nǹkan láàrin wa àtọlọ́run mọ́. Kò lè sí kan tó máa wà láàrin wa àtọlọ́run mọ́ tá dàbí ìdàbù tàbí tá dàbí ìdènà nínú ìbáṣepọ̀ wa àti Ọlọ́run. Irọ́, ìwọ àti Ọlọ́run ọ̀nà yẹn ti là báyìí nípa ẹ̀mí mímọ́ tí ìwọ àti ẹlẹ́dàá rẹ lè ní àjọṣepọ̀ tó dánmọ́rán. Ọ̀nà yẹn ti là báyìí nípa ikú àti àjíǹde Jésù, tí Jésù sì fún wa ní ẹ̀mí mímọ́ láti fi fìdí múlẹ̀ wípé òun ti wọ inú ọ̀run lọ, a sì ti ṣe òun lógo. Ó ti mú ìlérí bàbá ṣẹ wípé láti àkókò yìí lọ Ọlọ́run lè ní ibùgbé rẹ̀ pẹ̀lú ènìyàn. Kò sí ìyapamọ́ láàrin Ọlọ́run àti ènìyàn. Kò sí ìṣọ̀tẹ̀ tàbí ìṣọ̀támọ́ láàrin Ọlọ́run àti ènìyàn. Ó ti wá fún wa ní ẹ̀mí mímọ́ láti bá wa gbé, láti wà pẹ̀lú wa, láti mú wa jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe jẹ́ mímọ́. Nítorí náà ó sọ fún wa wípé ká bọ́ sálúbàtà ẹ̀ṣẹ̀ wa kúrò ní ẹsẹ̀ wa. Ó ní ká bọ́. Ó lè jẹ́ pé dòní olónìí àwọn tó ní ìran wòlíì tí a ń pè ní àwọn ìjọ mímọ́, ìjọ aláṣọ funfun tí a ń pè káàkiri ní gbogbo àgbáyé lónìí, wọ́n rí wípé báwọn bá gbé aṣọ mímọ́, aṣọ táwọn ti pè ní mímọ́, èyí tó jẹ́ aṣọ tí ó ń fi ẹ̀rí sí ìgbé ayé mímọ́, tí àwọn bá gbé wọ̀ kò yẹ káwọn wọ bàtà. Ìran yẹn náà rí, ìran Mósè yẹn náà rí, kò yẹ káwọn wọ bàtà, torí ìran tí Mósè rí náà ni Joshua ní. Wípé bọ́ sálúbàtà rẹ kúrò lẹ́sẹ̀ rẹ. Ohun tí a fẹ́ tẹnumọ́ lónìí tí mo fẹ́ fi yé wa ni pé kò pè wá látọ̀run wá nìkan, ó yàn wá láti ọ̀run wá ká jẹ́ mímọ́. Kì í sì ṣe mímọ́ kó máa jẹ́ mímọ́ nítorí aṣọ tó wọ̀. Kì í ṣe kó máa jẹ́ mímọ́ torí pé ó máa fẹsẹ̀ rìn. Nǹkan tó ń sọ kọ́ yẹn ò gbọ́ mi dáadáa, má gbọ́ àgbọ̀yà o. Ó máa jẹ́ mímọ́ láti inú wá, láti inú èrò inú rẹ, láti inú ọkàn rẹ. Torí ọ̀pọ̀ ló ń bẹ lóde lónìí tó ní pé nínú wọn àkéèké ni wọ́n, nínú wọn ejò ni wọ́n, nínú wọn paramọ́lẹ̀ ni wọ́n, nínú wọn ó burú ju kí ló dálẹ̀ lọ. Bí àwọn ènìyàn máa sọ àsọdùn, wọn léèyàn burú Jésù lọ. Kò sẹ́ńtà dálábẹ́ obìnrin tó burú Jésù lọ. Àsọdùn nìyẹn. Ẹ ká dúró sí ohun tó ọ̀rọ̀ Ọlọ́run dúró sí sá. Àwa léèyàn kọ́ purọ́ ju èṣù. Àsọdùn ni gbogbo wa mọ̀ pa àsọdùn ni. O ò lè purọ́ Jésù, èṣù ló bí irọ́ sá. O ò lè dẹ́ṣẹ̀ ju èṣù. Èṣù ni orísun ẹ̀ṣẹ̀. Inú èṣù láti kọ́kọ́ pe ẹ̀ṣẹ̀ ní tẹ́ṣẹ̀ jẹ́. Ìwé mọ́ sọ pé a lè kúrò nínú ọ̀run tó pé a rí ẹ̀ṣẹ̀, a rí àìrékèrèkè, a rí lọ́kàn rẹ̀. Báwo la ṣe rí? Èròkèrò bọ́ sí ọkàn rẹ̀. Ó lóun fẹ́ sọra rẹ̀ di Ọlọ́run, òun fẹ́ gbé ìtẹ́ òun kọjá ìtẹ́ Ọlọ́run. Ẹ̀dá fẹ́ sọra rẹ̀ di ẹlẹ́dàá. Èèwọ̀ agbẹ́dọ̀ alédànù ìgbẹ́là ń fẹ́wé alẹ́ wá sínú ayé. Nígbà tó wọlé pé èṣù àti ilé ó ti jábọ́ bí mọ̀nàmọ́ná látọ̀run wá, ó ti bọ́ sínú ayé, ti bọ́ sínú ilẹ̀. Wọ́n wò wípé ègbé ni fáwọn tí ń bẹ láyé, torí pé ẹni tó bọ́ sí àárín yìí á dààmú yín gidigidi gan. Ṣùgbọ́n nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, torí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pé gbogbo ẹni tó bá gbà á gbọ́ kí wọ́n má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyà nípẹ̀kun. Á mú kí ọmọ Ọlọ́run farahàn, kí ó lè pàṣẹ òkùnkùn, kí ó lè pàṣẹ òkùnkùn, kó sì lè pàṣẹ ọ̀tá, kó lè pàṣẹ ọ̀tá jẹ́. Nítorí ó mọ̀ pé iṣẹ́ ọ̀tá ń bẹ nínú ayé, iṣẹ́ ọ̀tá ń bẹ ní àwùjọ àwọn ènìyàn. Òun ni bàbá irọ́. Òun ni bàbá irọ́. Òun ló jẹ́ pé bí o bá pàdé Jésù lóòótọ́, bí o bá pàdé ìrere ìgbàlà lóòótọ́, tí o bá pàdé ìrere ìjọba Ọlọ́run lóòótọ́, ohun tí yóò kọ́kọ́ fi hàn ọ́ ni pé bọ́ sálúbàtà rẹ kò lẹ́sẹ̀ rẹ. O nílò àti jẹ́ mímọ́. O máa kẹ̀yìn sẹ́ṣẹ̀, o máa kẹ̀yìn sí ohun ìdọ̀tí, o máa kẹ̀yìn sí ohun ẹ̀gbin, o máa kẹ̀yìn sí gbogbo àwọn ìwàkiwà, èròkérò, ọ̀rọ̀kọ̀rọ̀, ìsọkúsọ, gbogbo ohun tí
ó ti dára nínú ayé, gbogbo ohun tí wọ́n fi ń dọ̀wọ́kẹ̀ nínú ayé tó sì jẹ́ ẹ̀ṣẹ̀, gbogbo ohun tí wọ́n fi ń gọ ènìyàn tó jẹ́ ohun ẹ̀gàn nínú ayé, ó máa kẹ̀yìn sí wọn. Ò ní lè jókòó sí ìjókòó àwọn ẹlẹ́gàn mọ́, ò ní lè sọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn ẹlẹ́gàn mọ́, ò ní lè máa dọ̀wẹ́kẹ̀ àbí kó máa ṣẹ̀fẹ̀ bí tàwọn ẹlẹ́gàn mọ́, ò lè ṣe gbogbo ohun tó jẹ́ ohun ẹ̀ṣẹ̀, ìríra, ohun ìríra, gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe sọ, ò ní lè ṣe ohun ìríra mọ́. Ó máa yàgò fún gbogbo ohun ìríra, ó máa kẹ̀yìn sí, ó máa bọ́ kúrò nínú ara rẹ̀, torí a yàn ọ́ láti jẹ́ mímọ́. A yàn ọ́ láti tẹ̀síwájú ohun tó ń bẹ nínú ayé. A yàn ọ́ láti fi ìfẹ́ Ọlọ́run hàn nínú ayé ni, láti jẹ́ mímọ́ bí Ọlọ́run ti jẹ́ mímọ́. Mo fẹ́ bẹ̀rẹ̀ kíkà ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Éfésù orí kìíní láti ẹsẹ̀ 4 àti 5 yẹn, kí ó yé wa pé a yàn wá láti jẹ́ mímọ́. A yàn wá láti jẹ́ mímọ́. Ìwé mọ́ sọ wípé àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́. Ọlọ́run ò fẹ́ ká lábùkù lára, kò fẹ́ ká lẹ́gbin lára, ó fẹ́ ká jẹ́ mímọ́. Tá a bá jẹ́ ọmọ Ọlọ́run mímọ́, a gbọ́dọ̀ jẹ́ mímọ́. Tó yẹ pé lóòótọ́ la ní ẹ̀mí mímọ́, a gbọ́dọ̀ jẹ́ mímọ́. A gbọ́dọ̀ jẹ́ mímọ́. Ìwà mímọ́ kábàlì kàtà barakata kò lẹ́dàrọ̀. Ìwà mímọ́ lẹ́dàrọ̀. Dandan ni ìwà mímọ́ kò lẹ́dàrọ̀. Kò sóhun tó fẹ́ fi rọ́pò ìwà mímọ́. O lè tó sọ wípé torí pé mò ń ṣoore mi nílò àti jẹ́ mímọ́, èèwọ̀, irọ́ ni. Bàbá ti ẹ̀ gba ẹ̀bùn rẹ, ṣe àtẹ́wọ́gbà wọ lára ìwọ tó fi ẹ̀bùn lẹ̀. Ìwà mímọ́ lẹ́dàrọ̀, kò sóhun tó fẹ́ fi rọ́pò rẹ. O lè sọ wípé torí o ní iṣẹ́ ìsìn ojoojúmọ́ ló ń fara hàn nílé ìsìn, o nílò àti jẹ́ mímọ́, èèwọ̀, irọ́ ni. O máa jẹ́ mímọ́. Tó bá fẹ́ kí Ọlọ́run kó bá ọ lájọṣepọ̀, tó bá fẹ́ kí Ọlọ́run tó dá ayé àti ọ̀run kó bá ọ gbé, kí ó bá ọ wọlé, kí ó bá ọ jáde, kí ó fi hàn ìwà láàyè rẹ̀ wípé ìwọ tí ó di ẹni ìràpadà, ó ti ṣọ̀kan, ó ti wà ní ìṣọ̀kan pẹ̀lú Ọlọ́run, ó ti di ọ̀kan pẹ̀lú Ọlọ́run ẹ̀mí. O máa jẹ́ mímọ́ o. Má jẹ́ kí ẹnikẹ́ni tàn ọ́ o. Ìgbàgbọ́ ò ní ká má ṣòro ilé, ìgbàgbọ́ ò ní ká má ṣòro ilé o. Irọ́ ló wà ń bẹ o, lórí irọ́ ni o. Ìgbàgbọ́ ní kò kẹ̀yìn sí ohun tó jẹ́ ti ọ̀tá. Ìgbàgbọ́ ní kò kẹ̀yìn sí ère òrìṣà. Ìgbàgbọ́ ní kò kẹ̀yìn sí àbọ̀rìṣà. Ìgbàgbọ́ ní kò kẹ̀yìn sí gbogbo ohun tí ó jẹ́ ohun àbùkù, ohun tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, ohun tí ìgbàgbọ́ sọ nìyẹn. Ó ní pé kó o jẹ́ mímọ́. A yàn ọ́ láti jẹ́ mímọ́. Ẹ ká ka ẹsẹ̀ keje. Ẹni tí ó ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ nípa Jésù Kristi fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀. Ó yàn wá fún ìsọdọmọ. Ìwọ tó máa jẹ́ ọmọ Ọlọ́run mímọ́, wàá jẹ́ ẹni mímọ́ o. Wàá jẹ́ ẹni ọ̀wọ̀, ẹni mímọ́. Wàá jẹ́ arákùnrin mímọ́, arábìnrin mímọ́. Ó máa fara gbà, ó máa tẹ́wọ́ gba ìwà mímọ́. Ó máa pinnu lọ́kàn rẹ wípé ẹni mímọ́ ni ọ́. Ó máa bá ìwà mímọ́ dá májẹ̀mú. Jóòbù bá ara rẹ̀ dá májẹ̀mú wípé òun ò ní fi ojú òun máa wo òwòkúwò, nítorí pé òun ò fẹ́ dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ó máa bá ara rẹ̀ dá májẹ̀mú ìwà mímọ́. Ìwà mímọ́ nípa ó ṣe iyebíye, kò sí lẹ́dàrọ̀, kò sí lóhun tá a fẹ́ fi rọ́pò rẹ̀, kò sí ohun tó fẹ́ rọ́pò ìwà mímọ́ níwájú Olúwa. Mo fẹ́ fi ìtàn yìí tó ṣẹlẹ̀ láàrin Jésù àti arábìnrin Samaria, mo fẹ́ fi ìkan wà nínú rẹ̀. Tẹ́fọ́ oníwèé Jòhánù orí 4 yẹn, ẹ jẹ́ kọ́kọ́ ka ẹsẹ̀ 4 ká tó bọ́ sí ẹsẹ̀ 15 yẹn. Ó ní òun kò sì lè ṣàìmá kọjá láàrin Samaria. Ẹgbọ́n tó sọ ká bá sáré kà wálẹ̀ torí àkókò wa. Ní ẹsẹ̀ 16 ó ní Jésù wí fún un pé lọ pe ọkọ rẹ kí o sì wá sí ìhín. Ìpàdé Jésù àti arábìnrin Samaria yẹn ó farapẹ́, ó bí àpẹẹrẹ ìpàdé Ọlọ́run àti Mósè ní pé Mósè lóòótọ́ nínú ayé nínú ara ó ti dàgbà, bẹ́ẹ̀ ni ọjọ́ ti lọ lórí rẹ̀, àmọ́ bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀. Àbárí àkàtà kò sẹ́ni tó yẹ fún Ọlọ́run. Ọlọ́run ló mú wa yẹ. Ọlọ́run ló máa fún wa ní àmúyẹ láti bá òun dàpọ̀, láti bá òun lò. Nítorí náà a gbọ́dọ̀ ṣe tán àti tẹ̀lé ohun tó bá sọ. A gbọ́dọ̀ ṣe tán àti ṣe ohun tó ní ká ṣe tá a bá fẹ́ bá alájọṣepọ̀ lóòótọ́ tó dánmọ́rán.
Jésù wí fún un pé lọ pe ọkọ rẹ kí o sì wá sí ìhín yìí. Obìnrin náà dáhùn, ó sì wí fún un pé ìwọ wí rere pé èmi kò ní ọkọ. Torí gbogbo la mọ̀ pé ẹ̀là lọ̀rọ̀, ó lákọ ó lábo. Bí Jésù ṣe sọ fún pé ó yá lọ pe ọkọ rẹ, ó sọ fún gẹ́gẹ́ bí wòlíì, torí pé ó sọ fún ní ọ̀nà tá fún mọ̀ wípé ohun tó òun sọ fún ni pé kò lọ́kọ. Arábìnrin náà wí fún Jésù pé ìwọ wí rere pé èmi kò ní ọkọ. Nítorí tí ìwọ ti ní ọkọ 5 rí, ẹni tí ìwọ sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ. Ìwọ sọ òtítọ́ ní èyí ni. Ọkọ 5 rí. Kò sọ pé ó ti ní alárinà 5 rí o. Kò sọ bóyá ó ti ní àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ 5 rí o. Irọ́, ọkọ ni o. Ọkọ odidi ọkọ 5 lórí rí. Ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ nígbà tó bá Jésù pàdé kì í ṣọkọ rẹ̀. Nígbà tí èèyàn ti tàsé tó ti kùnà ní ìgbéyàwó 5 ọ̀tọ̀ọ̀tọ̀, ó wò wípé kò nílò àti ṣe ìgbéyàwó ká fúnra wa níṣu lọ́kà mọ́. Ẹjẹ́ kákan máa gbé lọ. Torí dàbí wípé ìgbéyàwó táì mò ń ṣe ló mú kí n kùnà. Ó dàbí pé ìgbéyàwó tí mò ń ṣe ló mú kí n jẹ̀bi. Ó dàbí pé ìgbéyàwó tí mò ń ṣe ló mú mi tàsé orí ọ̀fẹ́, tàsé ògo Ọlọ́run. Arábìnrin yìí jẹ́ arábìnrin tó ṣe iyebíye níwájú Olúwa, torí Jésù lọ bá a pàdé ní Samaria níbi kànga Jákọ́bù, gẹ́gẹ́ bí ó ti bá Nikodémù pàdé ní Jòhánù orí 3. Ó bá arábìnrin pàdé, ó sì fún wa ní ìran àti ìran wọlé àti ìfihàn tó lágbára tí ó sọ níbòmíì yóò sọ pẹ̀lú ẹlòmíì nínú ìwé mímọ́. Ó bá a pàdé torí arábìnrin jẹ́ arábìnrin tó ní ìtara ọkàn. Arábìnrin jẹ́ arábìnrin tó jẹ́ ẹni tó ní ìfẹ́ ara lóòótọ́ láwùjọ rẹ̀ ní Samaria. Wọ́n máa rí bí ẹni tí ó jẹ́ táwọn èèyàn máa bú, tá máa fún léèbú wípé kò lè di ọkọ kan mú, kò lè dúró nílé ọkọ, kò ní ibùjókòó, igbá kan àwo kan, wípé bó ṣe ń ṣègbéyàwó nígbéyàwó ṣe ń dàrú, bó ṣe ń fọkọ lọkọ ṣe ń filẹ̀, gbogbo rẹ̀ ń dàrú. Kí wọ́n sọ wípé ọkọ kú mọ́ lórí o, wọ́n ní ó ti ní ọkọ 5 rí. Nígbà téèyàn ní ọkọ kan tí ìgbéyàwó dàrú tó tún ní ìkejì, ìgbéyàwó dàrú kò dákẹ́, kò dúró sórí ìkejì, kò dúró sórí ìkẹta, ó lọ bẹ̀rẹ̀, ó yìí ń rí ọkọ. Níbi tá a ti rá àwọn midán tí ń wá ọkọ tán ọ̀rọ̀ kọ, níbi tá a ti rá àwọn sọ̀rọ̀ ọkùnrin tó ń wá aya tí wọ́n rí aya, ní obìnrin kan nílùú Samaria tó ti ń ṣe ìgbéyàwó ẹlẹ́ẹ̀kíní tó ń dàrú, ẹlẹ́ẹ̀kejì ó ń dàrú, ẹlẹ́ẹ̀kẹta ó ń dàrú, ẹlẹ́ẹ̀kẹrin ó ń dàrú, ẹlẹ́ẹ̀karùn ó ń dàrú. Ó tún rí ẹlòmíì tó fẹ́fẹ́ tó mọ ohun àtijọ́ tó ti ṣẹlẹ̀ sí, tó mọ̀ nípa ìgbà àtijọ́ rẹ̀, ohun àbùkù ayé rẹ̀, tó mọ ìtàn rẹ̀ tó lẹ́gbin. Ó sì yí gbà wípé òun yìí máa fẹ́ ṣẹ́. Nígbà tó dé ọwọ́ ìkẹfà, ó sọ fún ìkẹfà wípé mi ì fẹ́ ìgbéyàwó alárinrin, mi ì fẹ́ ìgbéyàwó níṣúlọ́kà mọ́. Gbogbo ìgbéyàwó 5 tí mo ṣe ló ti dàrú. Jẹ́ ká kọ̀ máa bára wa gbé lọ́kọ láyà. Jésù wò ó ní wípé ẹ̀gbin ayé rẹ̀, ìṣòro ayé rẹ̀ tó rò ti bá mi pàdé ó dópin, ó máa kẹ̀yìn sí wọn o. Lóòótọ́ ìtàn rẹ̀ lẹ́gbin, lóòótọ́ ìtàn rẹ̀ kún fún ẹ̀ṣẹ̀, lóòótọ́ ìtàn rẹ̀ àti ibi tó ti ń bọ̀ ó kún fún gbogbo ohun tí àwọn ènìyàn sá fún, ohun tí gbogbo àwọn ènìyàn kẹ̀gàn, ohun tí gbogbo àwọn ènìyàn fẹ́ bá nínú ìtàn ayé wọn. Lóòótọ́ ìtàn rẹ̀ jẹ́ ìtàn ìyàtọ̀, ó jẹ́ ìtàn tó dàbí wípé irú ènìyàn báyìí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí láyé. Irú ènìyàn báyìí kò lè jẹ́ kó jẹ́ ẹni tó lórí ọ̀fẹ́. Pàápàá tó bá wà nínú ayé nísinsìnyí, wọ́n á sọ pé ogun ń jà ẹ́, wọ́n á ní pé ègún ń bẹ lórí irú ẹni bẹ́ẹ̀. Ènìyàn ṣe máa lọ́kọ kìíní, ọkọ kejì, ọkọ kẹta, kì í ṣàlè ọkọ ló ní o. Ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ni bá lọ́kọ, ó túmọ̀ sí pé wọ́n fẹ́ra wọn níṣu lọ́kà níwájú ìjọba àti níwájú àwọn òbí wọn, níwájú ìjọba àti níwájú ẹbí wọn. Ọkọ ló ní ìkíní, ìkejì, kẹta, tí tó fi dé 5 ó sì ń dàrú. Bó ṣe ní wọn ló ń dàrú, ìgbéyàwó ń dàrú, kò ní ibùjókòó. Wọ́n lè gùn ni. Ó tó bá ti ṣe lẹ́ẹ̀kíní bóyá àṣìṣe, tó bá ti di ẹ̀kejì, bóyá ó ti di ègún nìyẹn. Ohun tá a sọ fún ẹnu ayé nìyẹn. Àmọ́ Jésù wò ó ní kò ní í ṣe ìrírí rẹ ní ìgbà àtijọ́, kò ní í ṣe ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ kó tó bá mi pàdé. Kẹ̀yìn sí gbogbo rẹ̀, ṣetán àti di ọ̀tun. Mo pè ọ́, mo sì yàn ọ́ láti wá dàpọ̀ mọ́ ìwà mímọ́ mi, láti wá jẹ́ ènìyàn titun, láti wá jẹ́ ènìyàn ọ̀tọ̀, láti wá di mímọ́ gẹ́gẹ́ bí èmi náà ṣe di mímọ́. Ohun tí mo fẹ́ fún ọ,
ohun tí ó torí pé àkókò ọ̀ jẹ́ kí n kà á lọ síbẹ̀ ó lóun tí mo fẹ́ ẹ̀bùn tí mo fẹ́ fún ọ ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni tó máa sun nínú rẹ omi ìyè ni mo fẹ́ gbé fún ọ omi tí mo sì fẹ́ gbé fún ọ omi ìyè yẹn ẹ̀mí mímọ́ là ń pè é òun ni yóò mú kí o jẹ́ mímọ́ tí o bá lè fara gbà láti dàpọ̀ mọ́ ìwà mímọ́ Ọlọ́run yóò sọ ọ́ di mímọ́ gbogbo ohun ẹ̀gbin ohun àbùkù ayé rẹ yóò dópin. Nígbà tí arábìnrin yìí tó gbọ́ ohun tí Jésù sọ fún ọkàn rẹ̀ ó wárìrì ẹgbọ́n tó sọ obìnrin náà dáhùn ó sì wí fún un pé ìwọ wí rere pé èmi kò ní ọkọ nítorí tí ìwọ ti ní ọkọ márùn rí ẹni tí ìwọ sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ ìwọ sọ òtítọ́ ní èyí ni obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni mo wòye pé wòólì ni ìwọ ṣe àwọn bàbá wa sìn lórí òkè yìí ẹ̀yin sì wí pé Jerúsálẹ́mù ni ibi tí ó yẹ tí a bá máa sìn Jésù wí fún un pé gbà mí gbọ́ obìnrin yìí wákàtí náà ń bọ̀ nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí ní Jerúsálẹ́mù ni ẹ̀yin ó máa sin baba ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀ àwa ń sin ohun tí àwa mọ̀ nítorí ìgbà láti ọ̀dọ̀ àwọn Júù wá ṣùgbọ́n wákàtí ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin baba ní ẹ̀mí àti ní òtítọ́ nítorí irú wọn ni baba ń wá kí ó máa sin òun ẹ̀mí ni Ọlọ́run àwọn ẹni tí ń sìn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́ ohun tí Jésù wá fún un gangan nìyẹn ó wá fún ní orí ọ̀fẹ́ àti sin Ọlọ́run gẹ́gẹ́ bí olùsìn tòótọ́ nínú ẹ̀mí àti nínú òtítọ́ kí ni ó wá fún arábìnrin náà ó wá fún láti pè é nítorí pé a yàn láti dàpọ̀ mọ́ ìwà mímọ́ Ọlọ́run nígbà tí arábìnrin gbọ́ ohun tí Jésù sọ ìwé mọ́ fi hàn wípé arábìnrin sáré wọnú ìlú rẹ̀ ó sì kó gbogbo ìlú nígbà tí a rí wípé arábìnrin kó gbogbo ìlú wá bá Jésù wípé mo ti rí ẹni tó sọ fún gbogbo ohun tí mo ti ṣe nínú ayé mi tó jẹ́ wòólì tó sì jẹ́ ọmọ Ọlọ́run nígbà tí gbogbo aráàlú wá rí Jésù gbogbo aláàrú nígbà tí wọ́n rí Jésù tó dọ̀dọ̀ Jésù lóòótọ́ wọ́n gbọ́ ohun tí Jésù sọ gbogbo ló gbàgbọ́ nínú Jésù gbogbo fi ọkàn wọn tọ̀ Jésù wọ́n gbà láti dàpọ̀ mọ́ ìwà mímọ́ Ọlọ́run wọ́n gbà láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wọ́n gbà láti kó wọn ayé sílẹ̀ wọ́n gbà láti kẹ̀yìn sẹ́ṣẹ̀ ṣé wá rí pé gbogbo ènìyàn tó ń bẹ nínú ìlú yẹn ló fẹ́ bá arábìnrin yẹn ní nǹkan ṣe papọ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ a lè máa pọ̀ nínú ẹ̀ṣẹ̀ ká ní kórí ọ̀fẹ́ máa pọ̀ sí nígbà tí ẹni tí a ń pè ní orí ọ̀fẹ́ tòótọ́ lẹni tí a ń pè ní òtítọ́ tòótọ́ nígbà tí ó bá arábìnrin náà pàdé ó mú ìgbàtúndé bá ilé ayé arábìnrin náà ó sì mú ìgbàtúndé bá gbogbo ìlú àwọn ará tó ń bẹ nílùú Samaria nígbà táwọn wí gbọ́mísà kò sí ibì kan tí ó jẹ́ ibi mímọ́ tí a ti ń sin Ọlọ́run kò sí ibì kan tó jẹ́ ibi ìyàtọ̀ àbí ibi àìwọ̀ àbí ibi nǹkankan irọ́ Ọlọ́run ń gbé ní ilé tí a fi ọwọ́ kọ́ Ọlọ́run ń gbé nínú ibì kan tó jẹ́ ohun tí a fojú rí tó jẹ́ ohun tí ayé yìí mọ̀ ibi tó fẹ́ gbé nínú àwọn olùsìn tòótọ́ inú àwọn olùsìn tòótọ́ tó ti sọra wọn di mímọ́ lọ́lọ́run fẹ́ gbé ibùgbé Ọlọ́run ó ń bẹ lọ́run ibùgbé rẹ̀ láyé kò ń ṣe nínú ilé tá a kọ́ pẹ̀lú ọwọ́ ibùgbé Ọlọ́run ó jẹ́ inú ẹni tó ti sọra rẹ̀ di mímọ́ ohun tí à ń sọ tá a ti ń tẹnumọ́ lónìí rèé Ọlọ́run yàn wá láti jẹ́ mímọ́ ká ba lè jẹ́ ibùgbé rẹ̀ nínú ayé kí ẹ̀mí mímọ́ kí ó lè máa fọhùn nínú wa kí ó lè máa gbé inú wa kí ó lè máa ṣe ọlá Ọlọ́run nínú wa ohun tí Ọlọ́run sọ fún wa nìyẹn bẹ́ẹ̀ ni kò sí kọ̀ǹga kan tó yàtọ̀ kò sí orí òkè kan tó yàtọ̀ kò sí tẹ́ḿpìlì kan Jerusalem tó yàtọ̀ irọ́ àwa láti sọ di ibùgbé Ọlọ́run láyé àwa láti sọ di tẹ́ḿpìlì Ọlọ́run láyé àgọ́ ara wa ní tẹ́ḿpìlì Ọlọ́run nísinsìnyí gbogbo olùsìn tòótọ́ tó bá jẹ́ olùsìn tòótọ́ tó bá jẹ́ ènìyàn pàdé Olúwa ní tòótọ́ o gbọ́dọ̀ lóye rẹ̀ o wípé Ọlọ́run kò fẹ́ kí a sin òun láì ṣe pé nínú ọkàn òtítọ́ àti nínú ẹ̀mí Ọlọ́run ò sì fẹ́ ká sin òun láì ṣe wípé a jẹ́ mímọ́ nítorí pé àwa gangan Ọlọ́run fẹ́ fi ṣe ibùgbé àwa gangan ló fẹ́ fi ṣe ibùgbé rẹ̀ ibùjókòó rẹ̀ kò ń ṣe ilé tí a bá kọ́ tàbí tẹ́ḿpìlì tí a bá kọ́ fún ara wa bí a bá tilẹ̀ kọ́ ibì kan tàbí tí a bá ṣe ibì kan ibi tí a bá ti kọ́ yẹn tí a ń pè ní tẹ́ḿpìlì tí a ń pè ní ilé ìjọ tàbí tí a ń pè ní tabernacle ibikíbi tí a bá ti kọ́ fún ara wa ló wà fún kò ṣe fún Ọlọ́run Ọlọ́run ò lè gbé inú rẹ̀ kò sí ẹnikẹ́ni ohun tẹ́nikẹ́ni lè sọ kò sí ohun tẹ́nikẹ́ni lè pè é ibi tí Ọlọ́run gbé ní inú ènìyàn
tó ti sọra rẹ̀ di mímọ́, inú ènìyàn tó ti sọra rẹ̀ di mímọ́, inú ẹni làpàdé Olúwa, ibẹ̀ lọ́lọ́run gbé. Olúwa wà lọ́dọ̀ àwọn ènìyàn tirẹ̀ o. Tó bá ti jẹ́ ènìyàn Ọlọ́run tó sọra rẹ̀ di mímọ́, tí o jẹ́ mọ́ bí Ọlọ́run ti jẹ́ mọ́, ìwọ lọ́lọ́run wà lọ́dọ̀ ẹ̀, ìwọ lọ́lọ́run gbé inú rẹ̀ o. Ohun tí ìwé mọ́ fi wà nìyẹn, ohun tí Jésù ń fi hàn wá nìyẹn pé àwa tá a fẹ́ kí ẹ̀mọ́ kí ó ṣiṣẹ́ nínú wa, àwa tá a fẹ́ fi ara wa fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni mímọ́ nìyẹn, tí a fẹ́ jẹ́ mímọ́ bí Ọlọ́run ti jẹ́ mímọ́. Àwa tá a fẹ́ fi ara fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́. Bí a bá tilẹ̀ gbà láti kọ́ ilé ìsìn kan tàbí kọ́ ilé ìjọsìn kan fún ara wa ní kì í ṣe fún Ọlọ́run. Àwa tá a bá ibi tá a bá wà tá a bá lò là ń sọ di mímọ́, ohun tí a bá fọwọ́ kàn là ń sọ di mímọ́. Kò sí ohun tí ara tàbí ohun tí a fojúrí tó jẹ́ mímọ́ tàbí tó jẹ́ ohun òróró, ohun àmì òróró tí ó lè sọ ènìyàn di mímọ́ tàbí tó lè sọ ènìyàn di ohun àmì òróró. Irọ́, inú ènìyàn ni ẹ̀mọ́ ń gbé, inú ènìyàn lọ́lọ́run ń gbé báyìí, inú ènìyàn ni Jésù kún wá sí, nítorí pé a ti sọ wá di ibùgbé Ọlọ́run, a ti sọ wá di ibùjókòó Ọlọ́run, a ti sọ wá di ẹni làpàdé Ọlọ́run, kí Ọlọ́run kó lè máa bá wa gbé, kí ó lè máa gún wà nínú wa, kí ó lè máa fọhùn nínú wa. Ẹ jẹ́ á gbọ́ ohun tí díákónì yìí sọ, lára àwọn díákónì àkọ́kọ́ nínú Bíbélì. Ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ nínú ìṣe àwọn àpọ́stélì orí keje yẹn. Ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ, ṣe àpọ́stélì orí keje ẹsẹ̀ 7 àti 8 yẹn, kí n sáré kà á sí ìsàlẹ̀ ká gbọ́ ohun tó sọ. Ó ní ṣùgbọ́n kí n kà láti ẹsẹ̀ 4 àti 6 yẹn 46. Ó ní ẹni tí ó rí ojú rere níwájú Ọlọ́run tí ó sì tọrọ láti rí ibùgbé fún Ọlọ́run Jákọ́bù. Dáfídì nìyẹn, ó sọ ìtàn Dáfídì àti Sólómọ́nì. Ó ní ṣùgbọ́n Sólómọ́nì kọ́ ilé fún Sólómọ́nì kọ́ ilé fún Stephen ló ń sọ̀rọ̀ ń bí o. Ó ní ẹgbọ́n tó sọ ní ẹsẹ̀ 4 àti 8 yẹn 48. Ó ní ṣùgbọ́n ọ̀gá ògo kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́. Kò ń gbé bẹ́ẹ̀. Bó wù ẹ́ kó para rẹ̀ torí pé ó fẹ́ kọ́ ilé kan tó ń pè ní ilé ìjọsìn. Bó wù ẹ́ kó máa ṣe kíni, kó máa ṣe bó ṣe wù ẹ́ pẹ̀lú ìṣúra lé Olúwa tàbí pẹ̀lú àwọn ènìyàn lé Olúwa, kó sọ́ra rẹ̀ di Ófínì àti Fíníásì nítorí pé ó fẹ́ kọ́ ilé ìjọsìn tó tóbi jù, torí pé ó fẹ́ kọ́ ilé ìjọsìn tó ga jù. Ọjọ́ ìdájọ́ wa ríra rẹ o, nítorí pé Ọlọ́run ń gbé ibi tí a fi ọwọ́ kọ́ sáà, ó ń gbé ibi tí a fi ọwọ́ kọ́. Gbogbo ibi tá a bá ti fi ọwọ́ kọ́ láyé èèyàn ló wà fún, kò sí fún Ọlọ́run, kò sí fún Ọlọ́run. Ibi tí Ọlọ́run fẹ́ kó o kọ́ òun ni ara rẹ, àgọ́ ara rẹ, inú rẹ ló fẹ́ kó sọ di mímọ́, àgọ́ ara rẹ ló fẹ́ kó sọ di mímọ́, kó o lè dàpọ̀ pẹ̀lú rẹ, kó o lè máa fi bẹ̀yẹn ṣe ibùjókòó àti ibùgbé. Ẹgbọ́n tó sọ, ó ní ṣùgbọ́n ọ̀gá ògo kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́, gẹ́gẹ́ bí wòlíì ti wípé ọ̀run ni ìtẹ́ mi, ayé sì ni àpótí ìtìsẹ̀ mi. Irú ilé kí ni ẹ̀yin ó kọ́ fún mi, ni Olúwa wí, tàbí níbo ni ibi ìsinmi mi? Ọwọ́ mi kọ́ a ṣe gbogbo nǹkan wọ̀nyí, ọwọ́ rẹ̀ ló ṣe gbogbo nǹkan. Kí wá ló fẹ́ kọ́ fún tó máa jọ lójú àti wà tó ń tó fẹ́ kọ́, òun ló ṣe é. Nítorí náà ìwọ ló nílò. Ó ní ọmọ mi fún mi ní ọkàn rẹ, jẹ́ kí ojú rẹ kí ó máa ṣe àṣàrò lórí ọ̀rọ̀ mi. Ọkàn rẹ ló fẹ́, ìwọ ló fẹ́, kò ń ṣe ohun tó fẹ́ kọ́ nínú ara. Olóyìn jẹ́ pé ó ṣe ní kàyéfì, ó sì jẹ́ ohun tó bà nínú jẹ́ lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ àlùfáà, wòlíì, àpọ́stélì, ajíhìnrere àti olùṣọ́ àgùntàn ló jẹ́ wípé àwọn ènìyàn tó ń bẹ lábẹ́ wọn ò ṣe iyebíye sí wọn mọ́, wọn jẹ wọ́n lójúmọ́. Ohun ayé náà ń lé kiri, àti kọ́ ilé ìjọsìn tó tóbi jù náà ń lé kiri, àti kọ́ ilé ìpàdé tó tóbi jù, tó gbóni jù tàbí tó rẹwà jù náà ń lé kiri. Bó tilẹ̀ jẹ́ pé Olúwa fi yé wa pé ènìyàn ló jọ Ọlọ́run lójú, ọkọ̀ ènìyàn ló jọ Ọlọ́run lójú, kò ń ṣe ohun tí a fi ọwọ́ kọ́ nínú ara. Nítorí Olúwa ò lè dàpọ̀ pẹ̀lú ohun tó ń fọwọ́ kọ́ nínú ara o. Lóòótọ́ a lè yalé sí mímọ́, lóòótọ́ a lè ya tẹ́ḿpìlì sí mímọ́ torí pé ẹni mímọ́ ni wá. Lóòótọ́ kò sí tá a lè yà sí, a lè ya omi sí mímọ́, a lè ya omi sí mímọ́ torí pé ẹni mímọ́ ni wá. Kò sí tá a lè yà sí mímọ́ níwọ̀n bàtà àbá jẹ́ mímọ́. Àwa la lè sọ nǹkan di mímọ́, kì í ṣe wípé nǹkan yẹn lá sọ wá di mímọ́. Bẹ́ẹ̀ ni, nítorí pé àwa là ń gbé Olúwa, àwa là ń gbé Olúwa rẹ̀, àwa là ń gbé ẹ̀mọ́ Olúwa rẹ̀. Àwa gangan ní tẹ́ḿpìlì Olúwa, àwa gangan là ń gbé ìwàláàyè Ọlọ́run rẹ̀ níwọ̀n bàtà bá ti jẹ́ mímọ́, tá a ti sọ̀rọ̀ wa di mímọ́. Ẹ ká gbọ́n tí àpọ́stélì Paul wí náà nínú Iṣẹ́ àwọn àpọ́stélì orí 17 yẹn láti ẹsẹ̀ 24 yẹn. Ẹgbọ́n tó sọ náà, ẹgbọ́n tó sọ. Tá bá tilẹ̀ kà á láti ẹsẹ̀ 23 ní nítorí
bí mo ti ń kọjá lọ tí mo wo ohun wọn ní tí ẹ̀yin ń sìn, mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn ní àìmọ̀, òun náà ni èmi ń sọ fún yín. Ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ó ń bẹ nínú rẹ̀, òun náà tí ń ṣe olúwa ọ̀run òun ayé, kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́. Bó tilẹ̀ wù ọ́ kọ́ láti Àbújá dé Èkó, Ọlọ́run ò lè gbé bẹ́ẹ̀. Kò lè gbé bẹ́ẹ̀ sà. Kò lè gbé bẹ́ẹ̀ sà. Béèyàn bá sí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀. Àbálíà kàkà bàlìkàtà. Béèyàn bá sí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ń gbé ibi tí a fi ọwọ́ kọ́. Ibùgbé Ọlọ́run ń bẹ lọ́run. Ibùgbé rẹ̀ tó tún ṣe fún ara ẹ̀ láyé, èèyàn ní ibùgbé rẹ̀. Olóṣèlú dá ènìyàn ní àwòrán ara rẹ̀ nítorí kó lè dàpọ̀ mọ́ ènìyàn. Ẹgbọ́n tó sọ. Ó ní olúwa ọ̀run òun ayé kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́, bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sí bí ẹni pé ó ṣe aláìní nǹkan kan. Òun ni ó fi ìyè àti ẹ̀mí àti ohun gbogbo fún gbogbo ènìyàn. Ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé. Ó sì ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti ààlà ibùgbé wọn, kí wọn kí ó lè máa wá Olúwa. Ohun tó ti dá wa sáyé nìyẹn, ká lè máa wá Olúwa, ká máa wá ojú Olúwa. Bẹ́ẹ̀ ni ká lè ò bá sọ fún ẹgbọ́ òun alóore lẹ́nu mi lónìí, ó dá wa sí ayé ká lè máa wá Olúwa. Bóyá bí ọkàn wọn bá lè fà sí i, tí wọ́n sì rí bí ó tilẹ̀ ṣe pé kò jìnnà sí olúkúlùkù wa, kò jìnnà. Ẹ̀ṣẹ̀ wa ló fa ìyapa, ẹ̀gbin wa, èrí òrìṣà wa, ìwàkúwà wa, ìfẹ́kúfẹ́ ọkàn wa ló ń fa ìyapa láàrin àwa àti Ọlọ́run. Nítorí Ọlọ́run ló sọ fún wa pé ká pa gbogbo nǹkan yẹn tì, ká di mímọ́, ká jẹ́ titun láti èrò inú wa wá. Bẹ́ẹ̀ ni, nítorí nínú rẹ̀ ni àwa gbé wà ní ààyè, tí àwa ń rìn kiri, tí a sì ní ẹ̀mí wa, bí àwọn kan nínú àwọn olórin ẹ̀yìn tìkára yín ti wípé àwa pẹ̀lú sì jẹ́ ọmọ rẹ̀. Ohun tí ó ń sọ fún wa rèé o, wípé Ọlọ́run kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ o. Ọlọ́run, ibùgbé Ọlọ́run inú ènìyàn ló wà o. Inú ènìyàn tó bá ti sọra rẹ̀ di mímọ́, inú ènìyàn tó bá ti jẹ́ mímọ́. Kì í ṣe wípé àní nílò ilé ìjọsìn tàbí àní nílò tẹ́ḿpìlì tí a fojú rí. Níwọ̀n ìgbà tá a bá pọ̀ tá a kóra jọ, ilé ìjọsìn wà fún ọmọ ìjọ ni. Ilé ìjọsìn wà fún àwọn tó ń jọ́sìn Olúwa ní tòótọ́. Kì í ṣe nítorí Ọlọ́run la ṣe ń kọ́lé ìjọsìn. Ìwọ tó bá rò pé torí Ọlọ́run la ṣe ń kọ́lé ìjọsìn, o ò mọ májẹ̀mú tuntun, o ò mọ Jésù, ò sì mọ tí Jésù bá ṣe láyé. Nínú ìjọba Ọlọ́run, ohun tó ṣe é bí fún Ọlọ́run ni àwọn ènìyàn rẹ̀ tó ti dàpọ̀ pẹ̀lú Ọlọ́run ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run. Àwọn ènìyàn tó ti tẹ́wọ́ gba Jésù, tó sì ń gbé ìgbé ayé tí Jésù wá fi hàn wá láti gbé láyé, tó ti fi ìwà jọ Jésù. Nínú èrò wọn ti jọ Jésù, nínú ìpinnu wọn, ìgbésẹ̀ wọn ti fi gbogbo rẹ̀ jọ Jésù. Nínú ìfẹ́ ọkàn wọn ti fi gbogbo rẹ̀ jọ Jésù. Ohun tí ó ṣe bí fún ìjọba Ọlọ́run yẹn. Olùwé wọn sọ pé ẹ tètè wá kọ́kọ́ wá ìjọba Ọlọ́run mọ́ àti òdodo rẹ̀. Ó ní èyí tó kù bàbá yóò fi kún. Má lépa ohunkóhun tó bá lépa Ọlọ́run. Má gbogbo ohun tó bá ti ń lépa tí ò fi Ọlọ́run ṣàkọ́kọ́, asán lórí asán ni. Òfò ìkejì ọjà ni. Má lépa ohunkóhun tí ò bá lépa Ọlọ́run ní gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́ nínú ayé rẹ̀. Ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ó ní gbogbo èyí tó kù Ọlọ́run yóò fi kún fún wa. Ẹ ka ìwé Kọ́ríńtì yẹn, Kọ́ríńtì kìíní orí 6. Kásáré ká ìwé Éfésù ká wá gbàdúrà. Mo fẹ́ kí ó yé wa dáadáa. Kọ́ríńtì kìíní orí 6 láti ẹsẹ̀ 13 yẹn wá sí ìsàlẹ̀. Mo fẹ́ kó yé wa dáadáa ohun tí Ọlọ́run sọ fún wa lónìí. Wípé lóòótọ́ ìbápàdé wa pẹ̀lú Ọlọ́run, nítorí pé Ọlọ́run yàn wá láti bá òun pàdé ni. Àmọ́ ó yàn wá láti jẹ́ mímọ́ ni. Kò yàn wá láti tẹ̀síwájú nínú èrí òrìṣà. Kò yàn wá láti tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Kò yàn wá láti tẹ̀síwájú nínú àìmọ́. Kò yàn wá láti tẹ̀síwájú nínú àwọn ìṣòro ohun ayé yìí àbí nínú àwọn ohun tí ayé tó ti dára mọ́ wa. Ó yàn wá láti jẹ́ mímọ́, láti di titun, láti èrò inú wa wá di títí dé inú ìwà wa. Bẹ́ẹ̀ ni ẹgbọ́n tí ìwé mọ́ sọ. Ó ní oúnjẹ fún inú àti inú fún oúnjẹ, ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ. Ṣùgbọ́n ara kì í ṣe fún àgbèrè, ara kì í ṣe ti àgbèrè, bí kò ṣe fún Olúwa àti Olúwa fún ara. Ìwọ tí ó wà tó ń gbọ́ mi níbikíbi tó wà lónìí, tí ọ̀rọ̀ àgbèrè ò já kankan mọ́ ọ, nítorí pé o wò wípé
bó ṣe ń ṣe mí ni ó ń ṣe mí, ara mi fara mo fara, ara mi ṣe bákan, ara mi ṣe afẹ́rẹ́ bákan àbí kan. Gbọ́ mi sà, ara kì í ṣe fún àgbèrè, ara kì í ṣe ti àgbèrè, ara jẹ́ ti Olúwa, ara jẹ́ ti Olúwa, Olúwa sì wà fún ara. Ṣùgbọ́n Ọlọ́run ti jí Olúwa dìde, yóò sì jí àwa dìde pẹ̀lú nípa agbára rẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristi ni ara yín ṣe. Ǹjẹ́ èmi ó mú ẹ̀yà ara Kristi kí èmi kí ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí? Ọlọ́run kò ní jẹ́, ó ní èèwọ̀ ni a lè mú ẹ̀yà ara Kristi ká lọ máa fi dàpọ̀ mọ́ àgbèrè. Ìwọ tó bá ti jọmọ Ọlọ́run gbọ́dọ̀ kì í ṣàgbèrè, ó gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ wípé ìfẹ́kùfẹ́ ò ní bá ọ ní kankan ṣe pọ̀ mọ́. Nítorí ìwé mọ́ sọ fún wa pé tó bá mọ̀ wípé ò lè máa dúró lọ ní ìyàwó tirẹ̀, lọ ní ọkọ tirẹ̀, tó bá ti ní ọkọ tẹ tó ti ní ìyàwó tirẹ̀, ẹ ti di ọ̀kan nínú ara. Bó bá ṣe òun ilẹ̀ ṣe bára yín dàpọ̀, Ọlọ́run fọwọ́ sí. Ẹ bára yín dàpọ̀ kẹ́ gbádùn ara yín, Ọlọ́run fọwọ́ sí. Àmọ́ bí ò bá ṣe ọkọ rẹ, bí ò bá ṣe aya rẹ, tó bá lọ bá wọn dàpọ̀, ìwé mọ́ ní àgbèrè ni. Ó nípa ara rẹ, ẹ̀yà ara Kristi ni, kò sí fún àgbèrè. Ẹ̀yà ara rẹ wà fún Ọlọ́run, Olúwa sì wà fún ẹ̀yà ara rẹ. Ohun tó sọ nìyẹn. Ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ó bá dàpọ̀ mọ́ àgbèrè di ara kan, nítorí tí ó wí pé àwọn méjèèjì yóò di ara kan. Ṣùgbọ́n ẹni tí ó dàpọ̀ mọ́ Olúwa di ẹ̀mí kan. Gbogbo àwa ẹni ra padà ká dàpọ̀ mọ́ Ọlọ́run la di ẹ̀mí kan pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ ni a di ọ̀kan ṣoṣo pẹ̀lú ẹ̀mí mímọ́. Ó ní ẹ máa sá fún àgbèrè. Àgbèrè ń ṣe téèyàn ń bá dọ̀wọ́kẹ́, téèyàn ń bá ṣe. Sá fún àgbèrè, sá fún èrè òrìṣà, nítorí pé yóò ṣe ọ́ ní ìjàmbá nínú ara àti nínú ẹ̀mí. Ohun tí àgbèrè ń ṣe nìyẹn. Ó ní ẹ máa sá fún àgbèrè. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn ń dá ó wà lóde ara, ṣùgbọ́n ẹni tí ó ṣe àgbèrè ń ṣẹ̀ sí ara òun tìkára rẹ̀. Ẹni tó ń ṣe àgbèrè ò ṣẹ̀ sí Ọlọ́run nìkan, ó ń ṣẹ̀ sí ara òun tìkára rẹ̀ ni. Nítorí náà sá fún àgbèrè. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ó ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin kì í sì ṣe ti ara yín, nítorí a ti rà yín ní iye kan. Nítorí náà ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí ń ṣe ti Olúwa. Àgọ́ ara wa tẹ́ḿpìlì Olúwa ni, kò sí fún àgbèrè, kò sí fún ohun tí ayé yìí. Tẹ́ḿpìlì Olúwa ni. Nítorí náà tẹ́ḿpìlì Olúwa, tẹ́ḿpìlì mímọ́ ni, ibùgbé Olúwa ni, ibùjókòó Olúwa ni. Ó gbọ́dọ̀ jẹ́ mímọ́. A yàn wá láti jẹ́ mímọ́. Olúwa bá wa pàdé, Jésù bá wa pàdé. Nínú bó ṣe bá Mósè pàdé tí iná ń jó ìgbẹ́ tí ìgbẹ́ òsì hàn, bó ṣe bá arábìnrin Samaria pàdé ní ibi kànga Jákọ́bù, a yàn wá láti jẹ́ mímọ́. Ohun yìí náà ìbápàdé Ọlọ́run rèé o. Iná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ òsì náà ló ń fọhùn sí ọ lónìí o. Bẹ́ẹ̀ ni ìbápàdé Jésù pẹ̀lú arábìnrin Samaria, bó ṣe bá pàdé náà ni ọ̀rọ̀ Ọlọ́run bá ọ pàdé lónìí wípé a yàn ọ́ láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí n ka ìwé Éfésù ká wá lọ gbàdúrà. Ìwé Éfésù kejì yẹn ká kà àwọn ká wá fi gbàdúrà. Ìwé Éfésù kejì, bẹ́ẹ̀ ni ìwé Éfésù kejì yẹn ká bá kà láti ẹsẹ̀ 16 yẹn. Ó ní àti kí ó lè mú àwọn méjèèjì bá Ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébùú. Ó sọ nípa Júù àti Hélénì, àwọn tó jẹ́ Júù àti àwa tí a kì í ṣe Júù. Ọlọ́run sọ wá di ọ̀kan ṣoṣo nínú rẹ̀ kí ó lè dá fún ara rẹ̀ ẹni titun nínú Kristi. Ó ní àti kí ó lè mú àwọn méjèèjì bá Ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébùú. Ó sì ti pa ìṣọ̀tá náà kú nípa rẹ̀. Ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnnà réré àti fún àwọn tí ó súnmọ́ tòsí. Nítorí nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ Baba. Ó sọ nípa ẹ̀mí mímọ́ tí Jésù Kristi fi fún gbogbo àwọn tó gba Jésù Kristi gbọ́ ní Olúwa àti Olùgbàlà. Ó ní ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́, ṣùgbọ́n àjùmọ̀ jẹ́ ọlọ́tọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run. A sì ń gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn àpọ́stélì àti àwọn wòólì. Jésù Kristi tìkára rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé, nínú ẹni tí gbogbo ilé náà tí à ń kọ́ ṣọ̀kan pọ̀ ń dàgbà sókè ní tẹ́ḿpìlì mímọ́ nínú Olúwa. Nínú ẹni tí à ń gbé yín ró
pọ̀ pẹ̀lú fún ibùjókòó Ọlọ́run nínú ẹ̀mí àtiwọ́ àtèmi. À ń gbé wa ró, à ń kọ́ wa, à ń mú àdàgbàsókè gẹ́gẹ́ bí ibùjókòó mímọ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí tẹ́ḿpìlì Olúwa, gẹ́gẹ́ bí tẹ́ḿpìlì Ọlọ́run. Nítorí náà ìwà mímọ́ kò lẹ́dàrọ́, kò sí ohun tí a lè fi rọ́pò rẹ̀. Ó pọn dandan fún wa àti èmi. Mo fẹ́ ká gbàdúrà sọ fún Ọlọ́run pé mo gba oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́. Láti òní lọ mo yàgò sẹ́ṣẹ̀, mo gba oore ọ̀fẹ́ yẹn sà. Nítorí pé ẹni tí ò bá jẹ́ mímọ́ ò lè rí Ọlọ́run. Nítorí pé ẹni tí ò bá jẹ́ mímọ́ ò lè bá Ọlọ́run dàpọ̀ nínú ẹ̀mí àti ní òtítọ́. Nítorí pé ẹni tí ò bá jẹ́ mímọ́ ò lè jẹ́ olùsìn tòótọ́. Torí olùsìn tòótọ́ yóò jọ́sìn sí Olúwa nínú ẹ̀mí àti nínú òtítọ́. Nínú òtítọ́ sì ni a ti rí pé dandan ni ìwà mímọ́. Kò sí ẹ̀dàrọ́, kò sí ohun tá a lè fi rọ́pò rẹ̀. Bẹ́ẹ̀ ni a lè sọ fúnra wa wípé torí pé à ń kọrin fún Ọlọ́run a nílò ìwà mímọ́, irọ́ ni. A lè sọ fúnra wa pé torí pé à ń wá sí ilé ìjọsìn a nílò ìwà mímọ́, irọ́ ni. A lè sọ fúnra wa pé torí pé à ń ṣe fún Olúwa, à ń fi ẹ̀bùn àti ìṣúra fún Olúwa a nílò ìwà mímọ́, irọ́ ni. Ìwà mímọ́ pọn dandan, kò sí tá a lè fi rọ́pò rẹ̀. Bí Olúwa ò bá ti rí ìwà mímọ́ kí ó lè bá wa dàpọ̀, kò lè bá wa dàpọ̀ sí lè rí wa gẹ́gẹ́ bí olùsìn tòótọ́ tí ń jọ́sìn sí Olúwa nínú ẹ̀mí àti ní òtítọ́. Ó yá gba oore ọ̀fẹ́ náà. Sọ fún Olúwa, mo gba oore ọ̀fẹ́ láti máa jọ́sìn sí ọ nínú ẹ̀mí àti ní òtítọ́. Mo gba oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí òun náà ṣe jẹ́ mímọ́, kí o lè máa gbénú mi, kí èmi náà lè máa gbénú rẹ, kí lè máa gbọ́ ohùn rẹ kedere. Ẹni tí ò bá jẹ́ mímọ́ ò lè gbọ́ ohùn Olúwa kedere. Èṣù á máa dàpọ̀ mọ́ gbogbo ohun tó ní ìrírí nínú ẹ̀mí àti nínú ara. Láàbì lákàtó bàríkàtà. Mo gba oore ọ̀fẹ́ náà. Gbàdúrà yẹn dáadáa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, mo pa láṣẹ oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́ kó bà lé ọ. Agbára ẹ̀ṣẹ̀, agbára àgbèrè, agbára ìfẹ́kúfẹ̀ẹ́ kó fi ayé rẹ sílẹ̀. Ipá ọ̀tá, ipá àgbèrè, ipá ìfẹ́kúfẹ̀ẹ́, ipá èṣù lórúkọ Jésù, ó parun lórí rẹ, ó dópin lórí rẹ. Mo pa láṣẹ oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́, jíjẹ́ bí Ọlọ́run ti jẹ́ mímọ́ kó bà lé ọ láti ìsìn àti láéláé. Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ náà tó ń gbọ́ mi, o mọ̀ pé o tiẹ̀ tí ìfàyè rẹ fún Jésù, o tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ àbí o ti fàyè rẹ fún Jésù nígbà kan rí, o wá ti ṣáko lọ, ti wọnú ẹ̀ṣẹ̀ lọ, o tiẹ̀ rántí mọ́ ohun tó ń jẹ́ ìwà mímọ́, o rántí mọ́ ohun tó ń jẹ́ ẹni tuntun nínú Kristi. Gbọ́ mi, àkókò yìí ò gbọ́dọ̀ tàṣí lé ọ lórí o gbọ́dọ̀ fi àkókò yìí juwọ́lẹ̀ fún Ọlọ́run kí o ṣe ìlàjà láàrin wa àti ẹlẹ́dàá rẹ, láàrin wa àti Ọlọ́run rẹ, kí o fàyè rẹ fún Jésù, kí o jẹ́ ọba rẹ, kí o jẹ́ bàbá rẹ, kí o jẹ́ olúwa rẹ láti ìsinsìnyí lọ àti títí láéláé. Mo fẹ́ kó gba àdúrà yìí tẹ̀lé mi, sọ tẹ̀lé mi, fi ẹnu rẹ jẹ́wọ́ ìgbàlà rẹ nínú Kristi, fi ẹnu rẹ gba àdúrà yìí pẹ̀lú tẹ̀lé mi kí o bá lè tẹ́wọ́ gba Jésù ní ọkàn rẹ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ. Bóyá fún ìgbà àkọ́kọ́ àbí ní ìgbà kejì, nítorí pé o fẹ́ ṣe ìlàjà láàrin wa tẹ́lẹ̀dá rẹ, torí o ti ṣàkólọ́, o fẹ́ padà wálé, torí ohun tó ń kọ́ sí ọ yìí ohun alóore, ohun tó kọ́ sí ọ yìí iná tí ń jó ìgbẹ́ tí gbé òṣùrù náà ní ohun náà. Mo fẹ́ kó gbàdúrà ìrònúpìwàdà yìí, àdúrà ìgbàgbọ́ àti ìgbàlà yìí, kó gbà tẹ̀lé. Sọ pé lórúkọ Jésù Kristi Olúwa, mo ti gbọ́ ohùn rẹ, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Lótìtọ́ mo gbàgbọ́ láti ọkàn mi wá pé lótìtọ́ ló wá sínú ayé, o sì kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. O jíǹde lọ́jọ́ kẹta, o sì gòkè rí ọ láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá. Bàbá mi, kọrúkọ mi Jésù Kristi sínú ìwé ìyè. Mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi láti òní lọ. Wọnú ọkàn mi wá, sọ mí di ọ̀tun, sọ mí di àtúnbí, sọ mí di ọmọ Ọlọ́run. O ṣé Jésù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sẹ́ṣù, mo sì kẹ̀yìn sí ohun ayé yìí, mo di titun, mo di ọmọ Ọlọ́run. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín. Lórúkọ Jésù. Tó bá gbàdúrà ẹ̀ mọ́ kí ọkọ oríire, mo gbàdúrà fún ọ, adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jù ọ́, ohun àtijọ́ kọjá lọ́nà ayé rẹ̀. Mo gbàdúrà fún ọ láti òní lọ, ohun gbogbo di tuntun fún ọ. Abárí gbogbo àìsàn, àìlera, ohun ìtìjú tó ń bẹnu ayé rẹ̀ lórúkọ Jésù ó dópin. Tabárí ipá ẹ̀ṣẹ̀, ipá àgbèrè kan tó ń sọpá láyé lórí ayé rẹ̀ gbogbo ó dópin. Mo yà ọ́ pẹ̀lú agbára Olúwa. Mo pa láṣẹ láti òní lọ gba oore ọ̀fẹ́ láti dúró ṣinṣin nínú Ọlọ́run, gba oore ọ̀fẹ́ láti dàgbà sí nínú ẹ̀mí, gba oore ọ̀fẹ́ láti wo Ọlọ́run pẹ̀lú gbogbo ọjọ́ ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò ní padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín. Lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ ẹ kọ sí wa, ẹ jẹ́ ká mọ̀ pé fàyè yín fún Jésù kí a lè dàpọ̀ mọ́ ìrìn àjò yín nínú ẹ̀mí àti ìdàgbàsókè yín níwájú Olúwa. Bẹ́ẹ̀ ni ojoojúmọ́ la ń gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tó fa iye wọn fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa, àti gbogbo àwọn ènìyàn tó jẹ́ alábàáṣe àti alábàápín nínú iṣẹ́ ìránṣẹ́ orí òkè yìí. Ojoojúmọ́ la ń gbàdúrà fún gbogbo wọn. Bẹ́ẹ̀ ni mo sì gbàdúrà Ọlọ́run ní fi wá sílẹ̀, àwa náà sì ní fi Ọlọ́run sílẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Àwa tá a bá mú ọrẹ wa lónìí, mo fẹ́ súre fún yín o. Bí a ṣe máa ṣe, àwọn bá ṣe ń ṣe lọ́jọ́jọ́ ìsinmi, bá ṣe máa ṣe ń bẹ lórí pẹpẹ. Àwa tá a mú ọrẹ wa, àwa tá a fẹ́ bu ọlá fún Ọlọ́run, tí a mọ̀ wípé àwa tá a jẹ́ mímọ́,
tá a ti fi ọkàn wa fún Ọlọ́run gbogbo ìṣúra wa náà gbọ́dọ̀ jẹ́ mọ́ gbọ́dọ̀ jẹ́ ohun tá a kọ́kọ́ fi fún Olúwa náà ká tó ṣe ohunkóhun pẹ̀lú rẹ̀. Ìwọ tó o bá fi ìṣúra rẹ bọ̀ fún Ọlọ́run o mọ bí ìṣúra ẹni ṣe ń di mímọ́ níwájú Olúwa ni. Mo gbàdúrà fún ọ mo sì súre fún ọ lórúkọ Jésù. Ọlọ́run kó tẹ́wọ́ gbà ọ́ kó tẹ́wọ́ gba ìṣúra rẹ láti òní lọ mókè láti òní lọ ga sí. Mo pa láṣẹ lórúkọ Jésù ò ní rí bí ojú rẹ ò ní rí bí. Mo pa láṣẹ ikú òjijì kó jìnnà sí ọ lábẹ́ bó ti kó lórí rẹ lórí ìdáwọ́lé lórí iṣẹ́ rẹ lórí okòwò rẹ ò ní dààmú. Mo pa láṣẹ óyá ṣẹlẹ̀ rí ìbùkún kó farahàn lọ́sẹ̀ yìí lóṣù yìí jálẹ̀ ọdún yìí. Ṣẹlẹ̀ rí ìbùkún torí pé ó jẹ́ ẹni tó ń dàpọ̀ mọ́ iṣẹ́ ìrere orí òkè. Ṣẹlẹ̀ rí ìbùkún kó farahàn bẹ́ẹ̀ ni ó sì rí ìrere kó yí ọ ká ìrìn ayọ̀ kó yí ọ ká lọ jẹ́rìí ayọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí kó yí padà. Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín. Mo súre fún gbogbo ènìyàn ọ̀sẹ̀ tuntun láwọ̀ yìí lórúkọ Jésù. Ọ̀sẹ̀ yìí kó fọ rere fún wa gbogbo ènìyàn wọ́n tó ń gbọ́ mi pàápàá ọ̀sẹ̀ kó fọ rere fún ọ lábẹ́ bó ti kórí òní sọnù ọ̀tá òní gbáwájú mọ́ ọ lọ́wọ́ ajínigbé ajínipa abilia kataba alikati kò ní rí ọ kò ní rí ilé rẹ kò ní rí ọmọ rẹ kò ní rí ọkọ rẹ kò ní rí aya rẹ lábẹ́ bó ti kórí lọ wà lálàáfíà gbáyè gba ìṣẹ́gun bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín. Ẹ ṣé púpọ̀ gbogbo ènìyàn tó ti darapọ̀ mọ́ ìsìn. A máa pàdé ara wa lọ́sẹ̀ tó bọ̀ nípa oore ọ̀fẹ́ Olódùmarè. Mo sì gbàdúrà fún wa wípé a ní sọ ìwà mímọ́ wa lórúkọ Jésù kò sì ní sọnù títí a máa fi ríra ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ire àti àlàáfíà kó máa bá a gbé. Jésù Kristi Olúwa wa àmín. Ó dàbọ̀.